Alaroye máa wí o. Ọgbà ẹ̀wọ̀n tí mo lọ ni mo ti kọ́ nípa iṣẹ́ ìjínigbé. Èyí ni bá a ṣe máa ń ṣe é. Bọlaji ló ń kà bẹ́ẹ̀. Béèyàn bá rí ojú ọmọ ọkùnrin kan tó pera ẹ̀ ní Bọlaji a lè ṣe tó gún régé dáadáa, tọ̀hún kò ní rò ó lẹ́ẹ̀mejì tí yóò fi ní ọmọlúwàbí kan rèé. Tọ̀hún kò ní mọ̀ pé ajínigbé ni ọmọkùnrin náà àti pé ó ti ṣẹ̀wọ̀n rí. Àfi bí ọkùnrin náà ṣe lanu kótó tó bẹ̀rẹ̀ sí ṣàlàyé àwọn iṣẹ́ burúkú tó ti ṣe kó tó di pé ọwọ́ àwọn ọlọ́pàá tó. Ọmọkùnrin tí wọ́n mú fẹ̀sùn ìjínigbé ọ̀hún sọ pé oníṣòwò lòun, ṣùgbọ́n nígbà tóun lọ sí ọgbà ẹ̀wọ̀n ni wọ́n mú òun wọ ẹgbẹ́kẹ́gbẹ́ tó fi di pé òun wọ ẹgbẹ́ àwọn ajínigbé. Bọlaji jẹ́wọ́ níléeṣẹ́ ọlọ́pàá tó wà ní Eléwéran ní Abẹ́òkúta ìpínlẹ̀ Ògùn nígbà tí akọ̀ròyìn Alaroye ń fọ̀rọ̀ wá lẹ́nu wò pé ọ̀gá àwọn onímọ́tò tẹ́lẹ̀ nípínlẹ̀ Ọ̀yọ́ tí àwọn fẹ́ bá ṣiṣẹ́ lásìkò ìdìbò àwọn ẹgbẹ́ onímọ́tò níbẹ̀ ló sọ òun di èrò ọgbà ẹ̀wọ̀n. Ó ní lásìkò tí àwọn ń lọ wá ìbọn tí àwọn fẹ́ gbà ni wọ́n mú òun. Látìgbà tóun ti ọgbà ẹ̀wọ̀n dé ní gbogbo nǹkan ti darí bí omi ọkà tí ohun gbogbo polúkúrumuṣu fóun. Bọlaji ní èyí ló jẹ́ kí òun gbà nígbà tí ọ̀rẹ́ òun kan fi iṣẹ́ ìjínigbé lọ òun nítorí kò sí ọ̀nà àbáyọ kankan fóun mọ́ lòun fi gbà. Èyí ni àlàyé tó ṣe fún akọ̀ròyìn Alaroye nígbà tó ń ṣàlàyé àjọṣepọ̀ tó wà láàrin òun àti auxiliary ọ̀gá onímọ́tò tẹ́lẹ̀ nípínlẹ̀ Ọ̀yọ́ àti bí òun ṣe ń jí àwọn èèyàn gbé àti bí wọ́n ṣe máa ń mú àwọn tí àwọn bá fẹ́ jí gbé àti bí ọwọ́ ọlọ́pàá ṣe padà wá tẹ òun. Ẹ máa bá wa kálọ. Orúkọ mi ni assist Bolaji Alese. Bolaji Alese. Bẹ́ẹ̀ 42 years. Ọmọ Àgọ́wòye. Bẹ́ẹ̀ ni I'm a full businessman. Ẹ̀sùn ajínigbé ni bẹ́ẹ̀ ni. Ọdún yìí náà mo ṣe bẹ̀rẹ̀. Prison ni mo lọ tí mo fi kẹ́gbẹ́kẹ́gbẹ́ yẹn. Wàhálà problem kan ló gbé mi débẹ̀. Nǹkan tó ṣẹlẹ̀ lórí case yẹn. A fẹ́ ṣe election last year ní Ìbàdàn. Òun la fẹ́ ní láti lo tools ta need fún. Ọdún wo lẹ bẹ̀rẹ̀ operation yìí? Ìbò gómìnà ní Ọ̀yọ́ state. Òun ni auxiliary union ni. Òun la fẹ́ bá ṣiṣẹ́ gbà yẹn. Union ni a fẹ́ bá ṣe election ni. Òun ni a fẹ́ ṣe gbà yẹn. Nǹkan tó gbé mi dé prison gbà yẹn nìyẹn. Mọ kéèsì yẹn ọ̀hún mú mi lórí ìjà ibi tá a ti ń fẹ́ gẹ̀ẹ́tì bọ́n òun náà fi mú mi gbà yẹn lọ́dún 2021. Wọ́n fún mi lẹ́wọ̀n mo jáde wọ́n gba bẹ́ẹ̀lì mi. Ìgbà tí mo wá jáde padà gbèsè pọ̀ gan lọ́rùn mi because nígbà tí mo ní kéèsì yẹn gbogbo kan tí mo ní pátápátá náà àwọn ọlọ́pàá yẹn kó everything that mi àti gbogbo kan tí mo fi ń ṣe business pátápátá kéèsì yẹn jẹ́ ṣì wà ní court. Mo dẹ̀ ṣe ní owó tí mo fẹ́ san fún lọ́ọ̀yà ó dẹ̀ ṣe ní èyí tí lọ́ọ̀yà dì máa rí pé òun fẹ́ gbà ní ọwọ́ mi. Ìgbà tí mo wá dé lọ́mọ ìyá mi wá sọ fún mi ló wá bá mi pé òun ọmọ Abíọ́lá Odúwọlé pé òun ọmọ pé àgbàwo ni mímú ní àgbàwo ń bo kí ló wá fún kí ló ń lọ ń gbòòrò la fi jọ sọ̀rọ̀. Èmi jẹ́ ní gbèsè tí mo fẹ́ san tèmi náà ṣe bẹ̀rẹ̀ iṣẹ́ kidnapping ni bẹ́ẹ̀ ni tèmi náà ṣe bẹ̀rẹ̀ ní akọ́ṣẹ́yẹ kan ní Ṣàgámù. A rí wọn tó ń lọ ni téèyàn bá wà ní mọ́tò la máa ń tẹ̀lé téèyàn tó bá wà ní mọ́tò òun la máa tẹ̀lé. Èyí náà máa gbé mọ́tò dání àbí? A máa gbé ìjọ yẹn the first one yẹn a gbé mọ́tò dání. A gbé mọ́tò dání the first one. Second one la gbé mọ́tò dání. Third one láti gbà yẹn lọ a gbé mọ́tò. Èèyàn kan ní obìnrin nìyẹn. A gbé ní ìjọ yẹn. A gba mọ́tò la gbé lọ sínú igbó kí a gbé wá fi rọ́ọ̀bù ẹ̀ ni la kidnap ẹ̀. Ṣàgámù ni after gbà yẹn a gbé woman kan náà. Bẹ́ẹ̀ni 5 million. Lẹ́yìn after yẹn òun ni woman kan náà ìyẹn ọjà nìyẹn wà Òkè Ajé ní side ibi Ìjẹ̀bú-Òde nìyẹn wà. Ìjẹ̀bú-Òde nìyẹn la kidnap yẹn náà ìyẹn náà san 5 million náà
ìyẹn náà san 5 million. yóò free a máa fi wọ́n lẹ̀ ni. lọ́fẹ̀ẹ́. tán bá rówó san tó bá ti rówó san a fi wọ́n lẹ̀ ní ẹni àmọ́ tó bá lọ wọn you take it. no gbọ́sọ̀ tó bẹ̀rẹ̀ fún ọ ní tó bá rówó san. fún àbárúwó san. a máa free wọn ni let us say by like 1 week ṣá ó pẹ́ jù náà ní 1 week is feed them wọ́n feed wọn. kílẹ̀ fún wọn jẹ kílẹ̀ fún wọn jẹ. anything tó bá fẹ́ jẹ náà máa fún wọn. mo ṣe bẹ̀rẹ̀ nínú ọdún yìí ni. mo ṣe bẹ̀rẹ̀ I start this job May. I'm a full businessman. I'm an engineer. I'm custom old block cement. After ọ̀nà tí bá ní kí n sọ́nà ọ̀rọ̀ pọ̀ àlékún ọ̀nbẹ lẹ́nu. Àwọn ọlọ́pàá ló fa ti tèmi yìí. His police caused all this thing for me. For some years ago, me in Nigeria, Ghana mo ti make gbogbo owó mi. I make all my money for Ghana. Ìgbà tí mo wá padà dé, ó wá ní èèyàn kan tán pè ní ológo. Bọ̀bọ́ yẹn ló wá làjọ wá pàdé tó ní election kan tó fẹ́ ṣe ní Ọ̀yọ́ state nígbà yẹn. Wọ́n wá ní the tools tó fẹ́ fi ṣe Ọ̀yọ́ tó fẹ́ lò tó fẹ́ fi ṣiṣẹ́ Ọ̀yọ́ state nígbà yẹn. Oslari as a union òun ní ló ní the tools yẹn gangan gbà tán wá bèèrè tèmi mo ní mi ní something like that. Ṣùgbọ́n kan tó yẹ kí n pe àwọn militant kan bá lé ní incident yẹn ṣá nígbà tá a máa ṣe incident yẹn tá a máa ṣe kan yẹn àwọn boys yẹn lọ sí Delta state àwọn ọmọ Delta yẹn Oslari tètè send owó àwọn ọmọ Delta yẹn ṣá gba owó ìgbà tó máa fi pa later tó Oslari tó máa tún send mọ́tò tó gbé lọ matrix tó kún bọ̀ tó gbé lọ wọ́n tún sun mọ́tò yẹn gbà welcome me back ṣá adé padà wò pé ó ti ṣẹlẹ̀ kí ló wá kún gbogbo yẹn sọ pé èmi mo introduce wọn lọ. That's why I go kidnap one woman. Nǹkan tó gbé mi lọ sí prison nìyẹn. Mọ incident yẹn àwọn ọlọ́pàá dé spoon lé mi gbogbo ẹ̀ ni wọ́n kó. Dé gbogbo cement tí mo fi ń ta tí mo fi ń ṣe business mi gbogbo ẹ̀ ni wọ́n kó. He sacked my wife for the house. Lórí dábì because supermarket wife mi gbogbo kan yẹn pátápátá ni wọ́n kó láti to Z. Tí mo fi lọ sí prison yẹn àwọn ọmọ mi wọ́n lọ school. Owó tí mo tún sọ fún kí wife mi pé kó tún lọ mo tún ní kó tún lọ ta cement mi kó tún lè kó owó yẹn kó tún lè tún lọ fún wife mi lówó yẹn kó tún lè fún àwọn family mi kó lọ jẹ́ káwọn ọmọ mi máa lọ school àwọn ọlọ́pàá tún lọ gba owó yẹn padà. Ìgbà tí mo dé padà wọ́n ti kọ̀ọ̀kan sára lé mi pé mi lè wọlé yẹn lọ́ọ̀yà tó ṣe bail mi I ever give them the money owó tó fi bail mi ò tí ì fún. I come with a poor family. She normally na ìbọn iná kò tí ì ṣiṣẹ́ ju iṣẹ́ mẹ́ta lọ. Iṣẹ́ yẹn náà la fi ṣiṣẹ́ kidnapping náà ni. Báwo ló ṣe gbàtẹ́gbé yẹn ni àbígbà tí wọ́n sanwó ẹ ṣàlàyé àwọn gbàtà fẹ́ lọ gbé yàn. Gbàtẹ́ fẹ́ lọ gbé yàn ẹ̀yìn pa ènìyàn àbí báwo. Pàkínní kan lọ́rùn jẹ́ kárí wẹ̀. Bó ṣe ní eléṣẹ́ ni. Àṣeyàn léṣe o. Níbo lè wá yìn sí. Ó lè tí pé ìbọn eléyìí kò ṣiṣẹ́ kò ṣiṣẹ́ normal náà èèyàn kàn máa fi disguise kò ṣe pé ẹ̀yìn orí àbí. no ẹ̀jẹ̀ kílẹ̀ pé. ẹ̀jẹ̀ èèyàn wọ́n ní ẹ̀jẹ̀ àwọn sọ bẹ́ẹ̀ ni à ń béèrè. Ọlọ́run ò jẹ́ kó lo ẹ̀jẹ̀ yẹn kó lo ẹ̀jẹ̀ yẹn. ọ̀gá ọlọ́pàá tí wọ́n mú yín sọ pé ẹ sọ pé ẹ̀jẹ̀ èèyàn nílò. nǹkan lè wá tún san wájú mi kò lo ẹ̀jẹ̀ yẹn. bọ́dá tí wàá ló ń lò ń gbà yẹn. normally náà yẹn lè pa ẹ̀jẹ̀ díẹ̀ sí. ẹ̀jẹ̀ ló ṣàti ẹ̀jẹ̀ díẹ̀ kì í ṣẹ̀jẹ̀ yẹn tẹ́ bá lo ẹ̀jẹ̀ yẹn sí ó lè fa wàhálà o. ẹ̀jẹ̀ pẹ́pẹ́yẹ bíi pẹ́pẹ́yẹ ẹyẹ ẹdìyẹ bíi ẹdìyẹ àbẹ̀yẹ lé ṣá. ló máa ń gba ẹ̀jẹ̀. àwọn máa ń pẹ́ o tó bá yẹ fẹ́ kó ṣe dá ẹ lóhùn sí ló máa ṣe lọ. kíní yìí ó ti pẹ́ gan-an. How many years? It's over 15 years now. àwọn táwọn yẹn mọ̀ jẹ́ náà kó lówó kó bá wọn. lọ́nà wo? wọ́n ra mọ́tò olè ni mọ́tò àwọn ẹ̀ǹtàgbé náà rà irú yẹn sìn àgbé èèyàn kan wọn ò rí kan mú wọn ò rí èèyàn kan mú mọ mọ́tò white kan wà kidnap one woman yẹn òun la ta mọ́tò wọn yẹn fún Alaji. ọ̀rẹ́ yín sọ pé kí wọ́n bá wọn kidnap níjọ́. no kì í ṣe yẹn ìyẹn ò lo mọ́tò àgbà mọ́tò lọ́wọ́ yẹn eléyìí obìnrin ni ọjà láti area Òkè Ajé ni woman yẹn ti ń bọ̀ níjẹ̀bọ̀dé ìyẹn wà mọ́tò yẹn tá a wá gbà lọ́wọ́ àwọn yẹn ni mo tà fún bàbá prison náà ti introduce wọn sí mi prison
ọmọ yẹn pàdé wọn prison rẹ̀ láti prison náà ti fún mi ní nọ́mbà. Normally ní ma ti wọ́n jà because wọ́n fún mi ní owó yẹn pé 1.8 million naira ni wọ́n kó fún mi. Wọ́n ti fún mi ní 2.5 million náà máa rà gbọ́n wọn ti san owó yẹn pé fún mi. Èló náà san. Because owó yẹn gangan ló fàjẹ́ máa ti wọ́n 2.3 náà yẹ fún mi. Toyota Highlander. Kí ni model? White 2010. Ṣé rí àkóbàdàbà ọlọ́mọ ajá rẹ̀? Ṣé rí ọmọ tí ó wà mí báyìí ọmọ yìí? Kí lórúkọ ẹ̀? Abe, I don't know the name. Ṣé tó wà Ankara yẹn? Tó wà Ankara? Tó wọ soft yìí. Ẹnu ẹ̀ ló kàn fẹ́ kó bá. Ẹ bẹ̀rẹ̀ orúkọ ẹ̀? Abe. Ẹnu ẹ̀ ló kàn fẹ́ kó bá. He's not a part of the group. You ever know anything about this thing? Ẹnu ẹ̀ ló kàn fẹ́ kó bá pẹ̀lú inside this thing. Because first thing, kò sí nínú nǹkan tá à ń sọ yìí. Ẹnu àtọ̀rọ̀ lásán kí a má jẹ mí òun ló fà tó fi wà mí báyìí, but the rest people is my team. Lálàkọ́kọ́ wọ́n béèrè lọ́wọ́ pé ṣogbo oúnjẹ lọ fún yàn, oúnjẹ tí ó gbé lọ fún wọn yẹn kì í ṣe níbi kidnapping yẹn ló ti gbóúnjẹ lọ fún wọn. Ó kàn lè máa sọ játijàti. I'm a professional of this thing. Téèyàn bá gbéyàn sínú igbó, èmi tí mo jẹ́ ọ̀gá títí tán máa fi parí iṣẹ́ yẹn mi ò lè fojú rí báyìí ọ̀hún tí tán bá parí ẹ̀ tó bá fẹ́ gbé jáde kó ń bẹ̀. Mo wá ń wo how mileage pé tí wọ́n wá sọ fún mi pé o gbóúnjẹ lọ fún wọn pé orí ẹni yẹn ó jókòó possible because ibi tó bá ti fẹ́ lọ gbóúnjẹ yẹn gan lọ you climb the bush téèyàn máa bẹ̀rẹ̀ wọnú igbó yẹn ni kì í ṣe pé èèyàn lè wọnú igbó tán máa kàn rí pé èèyàn ń bọ̀ kò possible. Nǹkan yẹn surprise mi pé láyé sẹ́ẹ̀. The second person wá sọ pé ibi táwọn ti lọ ń ṣe ẹja táwọn ti lọ ń pa ẹja nínú odò òun ni that's about home kí n má lọ fájú because bẹ́ẹ̀ ni ìgbà tí mo jáde kó n prison ìgbà yẹn lèèyàn kan tó dùn fún mi ìgbà tí màá fi dé mo ti pé ọwọ́ ti ń dùn lónìí òun lè ṣiṣẹ́ mọ́ mo wá ní òkè tó bá ríṣẹ́ kó pé wá. Àwọn òun fìyà jẹun tí èèyàn bá gbé because of this today náà ni because kò sí kan tó wà láàyè tó dé expiring date ọjọ́ kan ní tó lẹ ọjọ́ kan ní tó lóhùn. Orúkọ mi náà sí Bolaji àlèṣe. Ẹ̀kọ́ tèmi fẹ́ kọ́ àwọn èèyàn ìwọ tó bá ń ṣe bad tó bá jáwọ́ dandan náà máa mú ẹ jọkànjọkàn. I advise many of people tí wọ́n ti mú kọ́ ronúpìwàdà kan jáwọ́ kọ́ nínú kan. Èló lẹ fún agbẹjọ́rò nínú owó tí ẹ rí? Ṣùgbọ́n olórí burúkú wọn náà lọ kó bá náà dá gbogbo wàhálà ẹ̀ náà sílẹ̀. Mi ì tí jẹ 1 naira nínú gbogbo tá à ń wí yìí 1 naira ń bò mi ì tí jẹ 1 naira tí mi ì tí jẹ 1 naira lórí ẹ 1 naira láti gbà mo ti ń ṣiṣẹ́ yìí náà ṣé mi nìkan mo ń ṣiṣẹ́ ni. Kí lẹ fi wọ́n ṣe? Lọ́ọ̀yà tí mo gbà ló gba gbogbo yẹn 10.7 million mo ti kó fún. Ẹ ti kó fún lọ́ọ̀yà? Yes, láti bá mi ṣe kéèsì èyí tó bíìlì mi ni 11 million mi ì tí jẹ 1 naira kì í ṣe pé ṣe mo kọ́lé kan láti pé mo dé I give them the money bẹ́ẹ̀ ni kì í ṣe léyìí o not this one o òun náà ti kọ́ fi release mi ló kọ́ bá mi ṣe motion bail kéèsì yẹn ti wá wọ high court báyìí láti fi ṣe ẹjọ́ mi ì tí jẹ 1 naira láti gbà kì í ṣe aṣọ tí mo ń wọ̀ yìí àwọn aṣọ tí mo ti ń lé tẹ̀tẹ̀lẹ̀ ni kì í ṣe pé mo ti ra aṣọ kan láti gbà tí mo ti dé láti prison padà kò sí kan tó ṣe mí nígbà tí lọ́yà bíìlì mi léyìí báyìí tọ́yẹ̀ ti kọ̀ọ̀kan sára lé mi mi ì jẹ́ nìkan ẹ̀mí mọ́ mi ò nìkan ẹ̀mí mọ́ lọ́yà gbogbo lọ́yà tí mo ti kọ́ gbà tẹ́tẹ́lẹ́ gbà mú kọ́ àwọn ti kọ́ fi mí jẹun gbogbo gbèsè ti pọ̀ ńlẹ̀ mi ì tí ní 1 naira láti gbà tí mo ti dé pé mo gíná lọ́yà náà ló gba gbogbo owó yẹn náà ní ọwọ́ mi.